Otasansan rédíò and TV. mo fẹ́ bẹ̀rẹ̀ acapella àwọn parí ẹ̀ta kí n máa pe àwọn èèyàn tí ó jọ àfi páká ohun wọn ha. àtẹ̀yìn àti odigbege mo á fẹ́ fọ́ sára mi sọ̀rọ̀ ìgbà tí ń lanu báyẹn jẹ́ ni mo pọ̀. àwọn wo ló ṣiṣẹ́ yẹn ń gbà. Alhaji Barrister wa ní kọ́lọ̀ fọ̀rọ̀ kẹ́ bàbá yẹn. kábíyèsí. ẹ̀ ń fún orí olówó mi kò rojú abo ẹ̀ ń fún jàǹsán ìdú ẹran ni bá a ṣe ń pò kí n tó ẹ gbogbo ó lẹ̀ náà jẹun ni ẹ tí ẹ fúyẹ́ tó yìí. ẹ fúyẹ́ tó báyìí. ẹ kúkú gbọ̀n gẹ́gẹ́ mọ̀ ń gbọ́ ni mi ò wá lè sọ̀rọ̀. lè fèsì mọ́. mo wá ń mú lọ́nu ọkọ̀ wọ́n dẹ̀ fún mi ní àwọn kankan àtàwọn kankan. Otasansan rédíò and TV. àṣé lóòótọ́ lọ̀rọ̀ Yorùbá tó ní kò sẹ́ni tí á bi léèrè ọ̀rọ̀ tí ò ní rí wí lójúnà ìrìn àjò àṣeyọrí àti gòkè àti déèyàn nínú ìyànláàyò ẹ̀dá. Alhaji Gboyega Lawal tó jẹ́ gbajúgbajà ògbóǹtarìgì nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bàbá ti sọ àwọn ìdojúkọ ìṣẹ̀lẹ̀ mọ́nigbàgbé tí wọn ò lè gbàgbé nínú ìrìn àjò àṣeyọrí nínú ìrìn àjò àti mókè àti dèèyàn nínú ìyànláàyò wọn gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè lórí afẹ́fẹ́ lórí ètò kan tí àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ àgbà pèdèpèdè tó ń tọ́kùn níléeṣẹ́ rédíò kan nílùú Ìbàdàn olóyè Kọ́lá Olóòtú Mọ́gàjí wọ́n gba Alhaji Gboyega Lawal lálejò lórí ètò wọn kan tí wọ́n máa ń tọ́kùn lórí rédíò kan nílùú Ìbàdàn lọ́jọ́rú Wednesday. Lórí ètò ó ní bàbá ti ṣàlàyé àwọn ìṣẹ̀lẹ̀ mọ́nigbàgbé tí wọn ò lè gbàgbé nínú ìṣẹ̀mí ayé wọn lẹ́nu iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nídìí iṣẹ́ pèdèpèdè látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀. ẹ jẹ́ ká gbọ́ àlàyé ọ̀rọ̀ tí bàbá Gboyega Lawal tí wọ́n sọ. kí ló jẹ́ ń gbà fún ọ lónìí Alhaji Gboyega ni pé ẹ yàtọ̀ pé ẹ rí ojúdá àjídèwé lò ní 10 years ago tá à ń ṣe yẹ̀yẹ́ ń ọdún mẹ́wàá míì bá wa ń bẹ̀ bí fèsì yín ṣe wà lọ́wọ́ yìí ẹ tẹ̀ ọwọ́ á dàbí ẹni wípé ẹ̀mí mi wá ń sọ fún mi ńgbà mo wò yín lórí Facebook tí ẹ̀ ń sọjọ́ òbí lánàá àbíjẹta pé ọkùnrin yìí ò parọ́ lóòótọ́ ọkùnrin yìí ò parọ́ bẹ́ẹ̀ ṣe kó gbogbo èèyàn mọ́ra tí ẹ̀gbọ́n ọ̀gbábúrò òjò kọ́lé mi yín o lọ́jọ́ orí ẹjù mi lọ́pọ̀ kò sì ní bàjẹ́ ẹ̀mí yín ọ̀wà á gùn lórí dáadáa ọlọ́run fi àlàáfíà tó dáa ta yín lọ́rẹ ẹ sì dọ́gbọ́n ẹ kọ́wọ́ bọ bí àwọn ojúdá àjídèwé wa n bò lẹ́tí ra àjídèwé ẹ jáwọn èèyàn gbọ́. kò sí oògùn àjídèwé kankan. oògùn àjídèwé wà bẹ́ẹ̀ mi ṣe wà báyìí bẹ́ẹ̀ mi ṣe wà kọ́ ẹ̀ ń jọ yẹn. ìfọkànbalẹ̀ lóògùn àjídèwé. ìfọkànbalẹ̀. ká gbà fọlọ́run lóògùn àjídèwé. kárẹ̀ ní títí ẹ̀ dáa ká má bínú sí lóògùn àjídèwé. kárẹ̀ tó ní ju ni lọ ká máa fàdá àrùn lọ́wọ́ láì ronú pé n bolo á dá mi sí lóògùn àjídèwé. ntọ́lọ́ máa mú wa ọgbà èyí tí ọba tí mo wá kọ́ gbà pé yóò fún un kó sì máa yín lọ́nà rẹ̀. mo máa ń sọ nǹkan kan pé Alhaji Gboyega kí ni mo fi kó yín jẹ ni wípé wàláì tàláì súnmọ́bìláì làsíláwà ẹ̀ kì í lára èèyàn gbogbo èèyàn bá tàkìtì tó bá forí sọlẹ̀ wẹ́kọ̀mù ni lọ́dọ̀ yìí. àkókò ayọ̀ rẹ̀ ló dé. kábíyèsí. bẹ́ẹ̀ bá sì rẹ́ burúkú ẹni bẹ́ẹ̀ èèyàn kú lójijì ni. ẹ sì máa bónire yọ̀ púpọ̀. Ọlọ́run náà ló sọ bẹ́ẹ̀. Alhaji Gboyega ọjọ́ mọ́nigbàgbé méjì ní bẹ́ẹ̀ nù gbèsè ayé èèyàn ìjọ mọ́nigbàgbé aburú àtijọ́ mọ́nigbàgbé rere ẹ sọ méjèèjì fáwọn èèyàn ẹ kọ́kọ́ sọ ti èyí tó burú jù ni ẹ kọ́kọ́ sọ. ó lágbára o. lọ́dún tẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. ọjọ́ tó burú jù lọ́jọ́ tí wọ́n dè mí lágàdàgodo. níbonu. Alhaji Musa Alubankudi ń ṣe wedding fọmọ àfún àbúrò rẹ̀ Barrister ló wá ṣeré èmi ni mo ṣiṣẹ́ Olúyọ̀kọ̀ MC job
mo fẹ́ bẹ̀rẹ̀ acapella àwọn parí ẹ̀ta kí n máa pe àwọn èèyàn tí ó jò àfi páká ohun ha àtẹ̀yìn àti òdìgbẹ́gẹ́ mo á fẹ́ fọ́ sára mi sọ̀rọ̀ ìgbà tí ń lanu báyẹn jẹ́ ni mo pọ̀. àwọn wo ló ṣiṣẹ́ yẹn ń gbà náà. Alhaji Barrister wa ní kọ́lọ̀ fọ̀rọ̀ kẹ́ bàbá yẹn ẹ̀ ń fún orí olówó mi kò rojú àbò ẹ̀ ń fún jàsán ẹ̀dùn ẹran ni bá a ṣe ń pò kí n tó ẹ gbogbo ó lẹ̀ náà jẹun ni ẹ tí ẹ fúyẹ́ tó yìí. ẹ fúyẹ́ tó báyìí. ẹ kúkú gbọ̀n mọ̀ ń gbọ́ ni mi ò wá lè sọ̀rọ̀. lè fèsì mọ́. mo wá wọn mú lọ nú ọkọ̀ wọ́n dẹ̀ fún mi ní àwọn kankan àtàwọn kankan wọ́n ní tí n bá pera mi tí n bá dára mi lóhùn kí n jáde wá bá wọn lórí stage kò easy sinapu kan bẹ́ẹ̀ ń rírí bóyá yẹn ó ti rírí white ni pálí ẹ̀ white ó tòrò ni mo fi lo kíní yẹn mo ń tẹ́ mi lójú báyìí ni ó ní agbára díẹ̀. àtọmọ tí mo ti dá mọ. mo wá pera mi. Alhaji Afọlábí ìdí ara rẹ lọ́wọ́ kẹ́ ó nìkan ní ta gbogbo Ìbàdàn. mo bá pera mi mo dára mi lọ lẹ́ẹ̀méje. Gboyega Lawal o ebi wà ń pa mí àtọ́kọ̀ ìyá mi ọ̀dọ̀ akọ̀ ìyá rẹ lórí afẹ́fẹ́ o. ebi kúkú wà ń pa mí bí kí n máa jẹun mo jáde báyìí mo kọ́kọ́ jẹun ó clear èmi náà mo pàpà wá sẹ́mi mo á rò ń gbà tá a parí tán. bẹ́ẹ̀ yọ̀ọ́ bá mọ̀ ṣe lọ́mọ rẹ. Alhaji Musa Alubankudi níbo lẹ lọ́tàrọ̀ asanwó yín sẹ́yìn náà kílẹ̀ bọ́dọ̀ àwọn ẹ̀bẹ̀ mo lókun tó jìn lé ní bọ́ sọ̀rọ̀ so mẹ́tò lé ń débẹ̀ àṣẹwàṣẹwàṣẹ mẹ́ni náà o eru sì ti tọ́ eru tọ́ kábíyèsí Ọlọ́run. Alhaji Gboyega Lawal níjó ni mọ̀ ní gbàgbé tẹ̀lé gbàgbé ọjọ́ ayọ̀ mọ̀ ní gbàgbé. ọjọ́ ọmọ kọ bí àkọ́bí ọmọ. níjọ́ yẹn níjọ́ mọ̀ ní gbàgbé. kábíyèsí Ọlọ́run tí wọ́n ń pè mí pé torí ọmọ bíbí ló síwájú ilé kíkọ́ ẹlòmíì ilé kíkọ́ ní ó síwájú ọmọ bíbí. bẹ́ẹ̀ni. ilé mi rẹ́ǹtì mọ̀ wá ń gbà náà wọ́n à ń pè mí lórúkọ ọmọ inú mi sá láàrin oṣù yẹn mo sá ń yọ ọ káàkiri mo fẹ́ lè máa pé sọ̀rọ̀ ní pè mí ní pé mí èmi ní bàbá alágbèjà. ọjọ́ ọdún ni. ọjọ́ ọmọ ní gbàgbé. ọjọ́ ọdún ni ètò tún tẹ̀lé níjọ́ tí mo lọ Mẹ́kà ní 1994 mi lówó tí màá fi travel lánàá wọn jáde pè mí gíwádìí ni ó ní ọkùnrin yìí àti mùsùlùmí ni ọ lọ Mẹ́kà lọ́dún ìmọ̀ ní mi ò lọ o bá a mówó tí màá fi lọ kí n fẹ́ ra mọ́tò olówó mọ́tò bò ọ lọ pé ọlọ́run rẹ ní Kaaba kó sọ tó bá ń fẹ́ mo bá sáko mẹ́ kó kú káàsì ní lọ lélẹ̀ ó gbowó ra o létà mo gbà mo lọ ìdùnnú àkọ́kọ́ pé inú ẹ̀sìn tí mo gbé dání òpó karùn-ún tó jó ògìrìkì rẹ̀ ọlọ́run kà mí yẹ gẹ́gẹ́ bí alájì òun ló kọ́kọ́ rán mi lọ kí n tó lọ súnmọ́ra ẹlẹ́ẹ̀kejì ó ti pẹ́ díẹ̀. Fisáyọ̀ Rótìmí ó ní kí n máa kíyìn olóhùn ń wò yín pé inú òun sì ń dùn oníbòhùn ṣe ń wò yín inú òun ń dùn. ẹ ṣeun. àlejò pọ̀ gan-an Alhaji Gboyega Lawal ẹ fi account details yín ẹ kọ́ fọ́ọ̀mù àwa náà tẹ̀ nǹkan kan àtẹ̀wò ọjọ́ bíi fún yín sẹ́gbọ́ ẹ kọ́ account details yín fún ẹ kí gbogbo àwọn olólùfẹ́ yín jákèjádò. lákòókò ìdùnnú papọ̀ mọ́ ìbànújẹ́ ń bàdàn lẹ́ni. kábíyèsí Ọlọ́run. tẹ àwọn táwọn ń yọ nísìn tó bá kàn wá àní gbàgbádá wọ̀ àwọn kan wà nù bànújẹ́ tí wàhálà tànà yẹn ẹ ń bá ní ọ̀kan tí bá rẹ́rìn káàkiri ọmọ àlè ilẹ̀ Ìbàdàn kábíyèsí Ọlọ́run ọmọ àlè Nàìjíríà ọmọ àlè ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mo kí ọ̀rọ̀ lẹ́yìn náà kọ́kọ́ sọ láàárọ̀ yìí ọláàrẹ ò ní kú àmì Ọlọ́run ó bomi jésù yàn lójú ẹ ní dààmú ẹ jẹ́ àdúgbò lọ gómìnà látàná ó dẹ̀ débẹ̀ gómìnà mi ọ̀ràn yẹn lọ ni ọwọ́ oyún náà tó láti wò yẹn bí ẹni tí ń ṣe dáadáa àdúpẹ́ àwa gbàdúrà àwọn tó kù tí wọ́n ń yọ lọ́wọ́ bá ní jẹ́kun ó yí padà àwọn táburú kan kọ́lọ́n lọ́rẹ̀ mi wọn ẹ ṣé o ilé adésùn ní bàjẹ́ o. amina Alhaji Gboyega ẹ bá ń kọ account details yín lẹ̀ ń tẹ̀ nǹkan kan sí owó ọjọ́ bíi owó ìdùnnú. mo dúpẹ́.